Mo máa kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́. Etí yín tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbámọ̀ kí n mọ̀ ṣe kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Ní gbogbo ibikíbi tẹ́ ti ní àǹfààní tẹ́ ń wò mí, ọpọlọ yín ò ní jọ́bà. Ọpọlọ yín tẹ́ fi ń gbọ́ wa tẹ́ fi ń digest ọ̀rọ̀ wa kò ní jọ́bà lágbára Ọlọ́run. Ẹ rí èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè. Kí ni nǹkan tí mo mú wá fún wa ní òní? Òun náà ni nǹkan tí a mọ̀ sí atúndì àwẹ̀bì táwọn eléyìnbó ń pè ní breakthrough. Gbogbo àwọn èèyàn ló ń complain nípa àlá burúkú. Eléyìí bá sọ, a ní tóun bá lo nǹkan àlá yẹn ó dúró, àmọ́ tó bá tún tó gbà kan díẹ̀ sáà àlá náà á tún padà. Èèyàn ń bò ń sùn lójú oorun, èèyàn ń lé òun kiri lójú oorun, tàbáwọn nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí. Àmọ́ ìkìlọ̀ tí màá kàn kìlọ̀ fún gbogbo àwọn alálàákálà yìí òun náà ni pé ìràwọ̀ ẹlòmíì kò bá a mu pé kó máa paná sùn. Jìnnà sí láti máa paná sùn kó tó sùn. Bá sì jẹ́ mùsùlùmí ni ẹ́, àwọn ìlànà àdúrà kan wà tó lè máa ṣe. Súnmọ́ àwọn àfáà ẹ kí wọ́n kọ́ ẹ bí wọ́n ṣe ń ṣe àdúrà, torí pé ogun ló ní ọjọ́ kan ju ọjọ́ gbogbo báyìí nítorí ẹni. Kò dẹ̀ sí nǹkan tá a lè fi agbára àdúrà wé. Ibi tí àdúrà bá nawọ́ sí, bí aláya ògùn dà kó débẹ̀. Ó lè lo oògùn léni sọ́la sọ́jọ́ méje kó dáwọ́ ọṣẹ́ tiẹ̀ dúró. Wàláì tàláì summa billahi lẹ̀sìláwà. Àyàfi tátẹ́gùn ò bá fẹ́ mọ́. Òun náà làdúrà ò lè gbà mọ́. Gbogbo àdúrà tá a sì ń gbà, ẹ rò pé àdúrà yín ó gbà. Àwọn àdúrà kan wà wàláì tàláì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa gbà. Ìwọ tó ń lálàkàlà tí wọ́n ní kó ka kùrùsíyù sọ́wọ́, kó fọwọ́ ẹ̀ pa gbogbo ara ẹ látòkè délẹ̀, tó wá tún jí tó tún lò lálàkàlà, wàláì kò jọ bẹ́ẹ̀. Àmọ́ nǹkan kan mo kàn fẹ́ ká mọ̀. Ilé ayé tá a wà yìí, bí ọjọ́ ṣe ń yí bẹ́ẹ̀ náà lásìkò ń yí. Ìwọ tó rẹ̀ tó lo oògùn, ó lo oògùn pé ó rẹ̀ ẹ́, nǹkan tó ń jẹ tó fi ń rẹ̀ tó bá tún jẹ á tún rẹ̀ náà ni o. Òun náà ni pé ẹ má jẹ́ ká máa fàdúrà sílẹ̀. Tá a bá ṣe nǹkan bí dúdú tí ó bá jẹ́ pé kò bá a lámu, ẹ jẹ́ ká tètè. Bá pé lánàá tí mùsùlùmí ni, mọ̀ pé Ọlọ́run ẹ̀. Bá pé lánàá tí kírísítẹ̀ náà ni, gbìyànjú máa pè é. Tó bá sì jẹ́ pé lánàá tí ìbílẹ̀ náà fẹ́ máa ṣe, gbìyànjú àti máa pọ̀ Ọlọ́run mọ́. Torí pé Ọlọ́run ọba tó ń gbàdúrà. Èyí tí mo mú wá fún wa ní òní, ó ní bá a máa ṣe ń lo èpo ọ̀bọ àti bíntẹ́ Sudan. Ni mo mú wá fún wa ní òní. Ẹ jẹ́ ká wá omi ike bíi 75 cl. Ẹ jẹ́ ká gún bíntẹ́ Sudan kó kúnná. Ẹ dákun foríjì mí. Ní sísọ, ẹ jẹ́ ká gún èpo ọ̀bọ kó kúnná. Síbí 4 ẹ jẹ́ ká dà sínú omi 75 cl. Ẹ wá jẹ́ ká tú lọ́fíńdà bíntẹ́ Sudan sí. Ẹ jẹ́ ká ṣèkì ẹ̀ papọ̀. Ṣé o ti ṣèkì ẹ̀ tán? Tó bá ti fẹ́ wẹ̀, bóyá láàárọ̀ ni o tàbí lálẹ́, wọ́n tọ́ sínú omi ìwẹ̀ rẹ kó mọ́ fi wẹ̀. Èmi á máa lò ó ńgbàkúgbà ni o. Èmi ò lọ́jọ́ kan pé mò ń lò ó. Tó bá ti wù mí, tí n bá rí ibi tí mo gbé sí, màá tọ́ sínú omi ìwẹ̀ mi. Àmọ́ tó bá jẹ́ pé wọ́n tó ní ò fẹ́ máa lò lọ títí nítorí àsìkò, gbìyànjú láti lò fọjọ́ méje. Lágbára Ọlọ́run àdúrà gbà. Wò kò jù báyìí lọ. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè. Ó dàbọ̀.